Aja Mewolaka, I'm calling you from the UK. Money, all right? I can see the number. Money 1 hour, le book 1 year. Wọ́n láwọn dìdí sanwó yẹn ní nítorí wípé àwọn fẹ́ sọ ìtàn àwọn. Àwọn fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà àti àwọn Mewolakians kó gbọ́. Mo dẹ̀ ní sà. Ṣé ẹ gbà mí láyè láti record yín sà. Wọ́n ní go ahead. Wọ́n ní as a matter of fact, I want you to play my voice note for people to know pé kò sí rọ́ńbẹ̀ kò ń ṣe ìtàn àròsọ. Thank you. Mo dẹ̀ tán recorder mi. Mo ní okay, ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Wọ́n bẹ̀rẹ̀ wọ́n ní engineer làwọn ní Nàìjíríà. Wọ́n ní àwọn ní iṣẹ́ tó dáa lọ́wọ́. Ṣùgbọ́n àwọn ò kí ń gbélé. Ibi iṣẹ́ àwọn wọ́n lè rán wọn lọ Calabar, rán àwọn lọ Maiduguri. Ẹ̀yin tí TikTok boko lọ fáwọ̀ ẹ máa tap ẹ máa jíjà mi náà. Tẹ́mù pàjọ lẹ̀ pọ̀ ni. Ẹ ṣe. Wọ́n ní àwọn lè lọ Maiduguri lé ní. Owó fún náà àwọn ẹ̀tọ́ mi wọ́n ti ń fún mi ní rose wọ́n ti ń ta. Thank you. Thank you. Owó fún náà, thank you. Wọ́n ní àwọn á lọ Maiduguri lé ní. Kódà àwọn ń lọ America. Àwọn ń lọ Europe. Àwọn ń lọ UK. Ẹ má bínú o. Mo tútù ń wúkọ́. Ẹ jẹ́ mú mi. Wọ́n láwọn ń lọ káàkiri. Ṣùgbọ́n lásìkò táwọn ń lọ káàkiri, àwọn ní ìyàwó kan nílé. Ọmọ dáadáa ni tó ń tọ́jú ọmọ ẹ̀. Ẹ máa pardon mi pẹ̀lú ikọ́ yìí ni. Àwọn níyàwó nílé. Ọmọ dáadáa ni tó ń tọ́jú àwọn ọmọ. Tó ń ṣe dáadáa sáwọn. Tó jẹ́ kí àti máa lọ káàkiri láti máa ṣe iṣẹ́ àwọn tó jẹ́ kó rọ àwọn lọ́rùn. Wọ́n ní nítorí wípé ẹ ṣe jàre ọkọ mi. Wọ́n ní nítorí wípé ó wá ṣe ìyàwó dáadáa. Wọ́n ní ó wú àwọn náà lórí láti tọ́jú ẹ. Ó bí Àkànkẹ́ sísítà mi àwọn ọmọ mi ń kọ́. Wọ́n ní ó wú àwọn náà lórí láti tọ́jú ẹ. Nítorí ìdí èyí, àwọn ra mọ́tò fún. Àwọn gba driver fún. Àwọn tún wá ní kó má ṣiṣẹ́. Àwọn dẹ̀ mọ̀ wípé ó brilliant. Wọ́n nítorí pé ó jẹ́ brilliant lady tó dẹ̀ gbà sí àwọn lẹ́nu. Kí ló dé? Ẹ fún mi ní ọ́nì ẹ jẹ́ kí n la o. Ta ló wà bẹ́ẹ̀? Ẹ fún mi ní ọ́nì ẹ jẹ́ kí n la, ikọ́ ìfẹ́ pọ̀ jù. Ẹ fún mi ní ọ́nì ẹ jẹ́ kí n la, ikọ́ ìfẹ́ pọ̀ jù. Rájí Dáúdà ẹ ṣé jàre. Mi tẹ́ mọ̀ pé ẹ ti kọ̀rọ̀ ọ́nì gan síbẹ̀. Do you understand? Wọ́n ní àwọn sọ wípé irú iṣẹ́ wo lo rò wípé o fẹ́ ṣe ká ní wípé àyè wà fún ẹ láti ṣiṣẹ́. Wọ́n ló sọ wípé irú iṣẹ́ báyìí lòun ìbá máa ṣe. Okay, bí èlò ló wò wípé o máa gbà ńbẹ̀. Wọ́n ló sọ wípé oye báyìí lòun rò pé o máa gbà ńbẹ̀. Àwọn wá ń fún ní owó yẹn gẹ́gẹ́ bí sálárì. Àwọn wá san sálárì fún. Àwọn sọ wípé jẹ́ ká assume wípé èmi ọkọ ẹ ni mo wá employ ẹ. You understand? Mo ní ọ̀tọ̀ ni wípé ẹ ń san sálárì fún. Mo ní ọ̀tọ̀ ni wípé ẹ ń san sálárì fún o. Báwo ni upkeep wọ́n ní ìyẹn yàtọ̀. Ọ̀tọ̀ ni owó oúnjẹ ilé. Owó ìtọ́jú àwọn ọmọ. Dé ọ̀tọ̀ ni oye tó ń gbà sálárì láti fi tọ́jú ara ẹ̀. À ń ragbá, à ń ràwo, à ń tọ́jú ara ẹ̀. Ọmọ́táyọ̀ ẹ ṣe àwọn ṣiṣẹ́ àwọn lọ. Àwọn ṣiṣẹ́ àwọn lọ. Wọ́n ní all of a sudden nítorí pé ó ń ṣe dáadáa. Àwọn rí àwọn ọ̀rẹ́ àwọn tó ń gbéyàwó wọn lọ abroad, tó ń gbéyàwó wọn travel, tó ń ṣe. Àwọn wá wò pé lady yìí ọmọ dáadáa ni. Jẹ́ kí n gbé wọn àtàwọn ọmọ ẹ̀ kó wà abroad. At least kò sí ẹgbẹ́ tó máa lè ṣàkọsí wípé
o ò ṣiṣẹ́ full housewife ló ń ṣe ọkọ ẹ̀ ò tọ́jú ẹ̀ wọ́n ní ìwúrí yẹn àwọn wá ṣe visa fún wọ́n ní báwọn ṣe wá ṣe visa fún àti ọmọ àti pé ó yá Mr. Arabi ẹ ti dé thank you sir wọ́n ní àwọn wá ṣe visa fún ok ìwà àtọmọ ẹnì ṣe ní US since tèmi òkùnkùn kí n jókòó lé mo dẹ̀ ní àǹfààní láti máa wá sọ́dọ̀ yẹn lásìkò tó bá wù mí okay let's go to the US wọ́n ló ṣàdúrà because US has always been our dream to go and stay there wọ́n ní ó ti máa ń sọ wípé ó wù ó kóun raise àwọn ọmọ onílùú òyìnbó okay let's go there wọ́n ní àwọn máa ń jà gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ṣùgbọ́n àwọn misunderstanding tó normal ní àwọn argument tó normal tí ò ní wípé third party ń dá sí tí ò ní wípé ó máa dọjọ́ kejì káwọn tó parí ẹ̀ those are the things táwọn máa ń ní àjòkè pé ṣé mo mọ̀ wípé kò sí perfection mo ní ya I know wọ́n ní ìgbà táwọn wá dé US kò easy fún nítorí ọ̀dọ̀ ẹ̀gbọ́n àwọn làwọn kọ́kọ́ ní kó dé sí wọ́n ní kò easy fún nílé àwọn ẹ̀gbọ́n àwọn wọ́n ní because definitely there are some things tó máa ṣe tí ẹ̀gbọ́n àwọn ò ní like there are some things náà tẹ́gbọ́n àwọn máa ṣe tí ò ní like àwọn ò dẹ̀ fẹ́ ṣe ẹ̀gbọ́n láti fi please ìyàwó àwọn ò dẹ̀ tún fẹ́ ṣe ìyàwó àwọn láti fi please any family nígbà tó rọ̀dẹ̀ wá di ìjà táwọn ń gbọ́ wípé ẹ̀gbọ́n àwọn ní kíyàwó àwọn kúrò nínú ilé àwọn ni sí ó di wípé ìyàwó àtọmọ máa gbé separately tí ò ní sí ọkùnrin as figurehead tó máa mójútó àwọn ọmọ ó bẹ́tà àwọn fún ara àwọn káwọn relocate sí America àwọn dẹ̀ bá ọ̀gá àwọn sọ̀rọ̀ wípé ọ̀gá ṣé mo lè dúró sí America since tó jẹ́ pé iṣẹ́ wa náà wà ní America because òun ṣe dáadáa lẹ́nu iṣẹ́ òun wọ́n dẹ̀ ní kó kọ lẹ́tà òun dẹ̀ kọ lẹ́tà wọ́n dẹ̀ transfer sí America òun dẹ̀ ń ti America travel lọ bòmí láti lọ ṣiṣẹ́ so àwọn pẹ̀lú family àwọn wá wà ní America ẹ má gbàgbé o this man is an engineer in a well reputable company tí everybody mọ̀ ní Nigeria but I don't want to mention the company and he's a consultant òun bá ẹ ṣáà dé máa mú mi o. He's a consultant. Àwọn àtìyàwó àwọn. Aṣọ yẹn ti kún. Ibẹ̀ náà ń lọ. Ẹṣẹ ti di aṣọ yẹn. You understand? Àwọn dẹ̀ ń bá ìyàwó àwọn gbé. Àwọn gbalé sí America. Àwọn wà okay. Everything lọ. This time around, àwọn wá bí ọmọ kan sí. Ọmọ mẹ́ta làwọn ti bí ní Nàìjíríà tẹ́lẹ̀ bọ̀ ìgbà táwọn wá dé UK America ìyàwó wá bí ọmọ kan sí ọmọ di mẹ́rin àwọn wá fún pé ṣé mo mọ̀ pé America ò dàbí Nàìjíríà though àwọn try láti make life comfortable fún àwọn ní official car ní ti àwọn so àwọn wá ra jeep fún ẹ̀dẹ̀ mọ̀ ọ̀rọ̀ ọ̀hún whatever tán bá rà is either on credit or loan. Do you understand what I'm saying? So or loan wọ́n ní ilé àwọn náà àwọn sọ mortgage. You understand what I'm talking about? So since táwọn ò lè dá ṣe ó ti yàtọ̀ sí Nàìjíríà yá ṣe mọ̀ wípé ọ̀rọ̀ ti wá di wípé Adeleke thank you on TikTok wọ́n ti ń boko lọ fà ẹ máa boko lọ fà wọ́n ní àwọn wá sọ wípé bó tiẹ̀ ṣe tọ́rọ́ kọ́bọ̀ ìwọ náà this time around Nàìjíríà kò dàbí ìlú òyìnbó olúwa pọ̀ mi ilé ẹ ṣe Nàìjíríà ò dàbí ìlú òyìnbó jẹ́ kí ìwọ náà máa ṣe iṣẹ́ wọ́n ní but time yẹn kò níwèé ó lójú iṣẹ́ tó lè ṣe wọ́n ní ẹni tó bá wà nínú system yẹn Ibrahim ẹ ṣe ọdún ayọ̀ adífowóṣe ẹ ṣe ẹni tó bá wà nínú system yẹn ó understand nǹkan táwọn ń sọ ó ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó lè ṣe. You understand? Ó ní àwọn iṣẹ́ tó lè ṣe ó wá ń ṣe iṣẹ́ àwọn jọ manage wọ́n ní but all of a sudden àwọn bẹ̀rẹ̀ sí ní rí àwọn changes kan nínú ìyàwó àwọn nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ táwọn bá sọ̀rọ̀ á fún wọn lésì padà
You understand? A fún wọn lẹ́sìn padà. Ọjọ́ wo lélẹ̀ ìbẹ̀rẹ̀. She started, you know, being dramatic. She started being dramatic. Wọ́n ní àwọn tí ń fojú fò, àwọn tí ń fojú fò. Bí pé kó máa bá wọn sọ̀rọ̀ bí wí ní ọ̀nà tí ò kì í fi ń bá àwọn sọ̀rọ̀ tẹ́lẹ̀. Wọ́n láwọn tí ń fojú fò, àwọn tí wọ́n ní on this particular day, ìyàwó àwọn ra bàtà fún ọmọ àwọn. Nígbà tí ó máa ra bàtà fún ọmọ àwọn, bàtà yẹn ò wá unique, thank you. Bàtà yẹn ò wá size ọmọ. Àwọn wá gba bàtà yẹn pé mo wá. Jẹ́ kí n send ẹ̀ sí Nàìjíríà. A máa fún lágbájá. Wọ́n ló wá ní òun ò send bàtà yẹn sí Nàìjíríà, òun fẹ́ anybody. Kí ló wá fẹ́ fi ṣe, ṣé o fẹ́ padà sí store ni? Jẹ́ fún yàn náà. Since yóò size ọmọ wa. Wọ́n ló wá, you know, ó wá fún àwọn ní àwọn èsì kan. Bí ẹni wípé ọmọ ilé ẹ̀ ló ń bá sọ̀rọ̀, bí ẹni wípé ọmọ tó bí ló ń bá sọ̀rọ̀. Àwọn àníṣe mi ló ń bá sọ̀rọ̀. Okay, máa send ẹ̀. Tó bá fẹ́ ṣe mo fẹ́ rí. Wọ́n ló ṣáájú òun lẹ̀. Àwọn wá send bàtà yẹn. Wọ́n ní in honesty, ẹni táwọn send bàtà sí gan òun sì kò ń ṣe wípé bóyá ó really need ẹ̀. Pé bo èdè tó pè fún wọn tó fi disrespect àwọn tó ń bá wọn sọ̀rọ̀ bí ẹni pé ọmọ ilé ẹ̀ bí ọmọ náà làwọn wá send bàtà yẹn. Wọ́n ní the next thing táwọn máa rí, àwọn kan rí lórí Facebook ẹ̀ ni, ó post ẹ̀. Pé this. Àwọn wá confront ẹ̀ wípé what's wrong with you? Ọjọ́ wo ló wá di wípé ká máa sọ̀rọ̀ nínú ilé? Kó jẹ́ wípé orí status ẹ̀ àti orí Facebook ẹ̀ láti máa rí. What kind of rubbish is that? Ọjọ́ wo ló dà bẹ́ẹ̀? What kind of nonsense is that? Àwọn wá kí fún. Wọ́n ní bó ṣe dọ̀rọ̀ lẹ̀ nìyẹn. Tó ṣe dọ̀rọ̀ lẹ̀ nìyẹn. Ká máa rí ó ti fọwọ́ lọ́ àwọn nímú. Wọ́n ló sọ̀rọ̀ ó dẹ̀ fọwọ́ lọ́ àwọn nímú. Èmi. Ó kí ló ta lé àwọn bá mú ẹ̀yìn ọwọ́ gbà, àwọn bá fọ́ etí ẹ̀ pé kí ló ń ṣe? Báwọn ṣe wá fọ́ etí ẹ̀. Bó ṣe fi gbé sí ni ó bá bẹ̀rẹ̀ sí ní scream, ó ń ké àwọn tún wò ká. Àwọn tọ́rọ̀ bá dẹ̀ ti dà bẹ́ẹ̀ yẹn. The best thing is to pick your clothes and leave the house. Wọ́n láwọn wá kúrò nínú ilé, àwọn walk away. Wọ́n ní ó wá ní this particular pastor church wọn àti ìyàwó ẹ̀. Ó pe pastor yẹn. Pastor yẹn ó bá pe àwọn wípé kí ló ṣẹlẹ̀? Ìyàwó yín ni ẹ ṣe báyìí báyìí. Wọ́n láwọn wá ṣàlàyé fún pastor yẹn pé nǹkan báyìí. No ma, ẹ bá ti má nà ọ́, ẹ bá ti má gba ojú ẹ̀. Pé kíníkan. Ó láwọn wá ní of course, ìgbà táwọn fi máa débi táwọn wà, àwọn ti ń feel guilty pé why did I raise my hand on this woman? Kí ló dé tí mi lè control emotion mi? Wọ́n láwọn wá ti ń send message sí, àwọn ti ń apologize. Wọ́n ní ó wá sọ wípé you are apologizing but you took the children passport away. Morayo, thank you very much. Thank you. But you took the children. Ó lè sọ pé wọ́n náà wá sọ wípé yes, ọwọ́ mi ló wà tí n bá délé máa fún ẹ. Wọ́n láwọn ṣe apologize pé kó má bínú. Sorry I overreacted, but it was the way you spoke to me. Wọ́n láwọn ṣe apologize. Nígbà tí ó di ọjọ́ kejì táwọn kúrò níbi iṣẹ́, àwọn gba ilé lọ. Nígbà táwọn máa délé, àwọn ò gbà. Bóyá ó jáde. Bóyá ó kọ́mọ jáde. Ó máa tó dé. Nígbà tó di ọjọ́ kejì, àwọn ò lè sùn mọ́jú, àwọn á lọ bá, àwọn á pe pastor. Ní ìmàrí ìyá yìí. Wọ́n ní àwọn pastor láwọn ò mọ ibi tó wà. Àwọn lọ bá àwọn pastor. Kí ló ṣẹlẹ̀? Àwọn ti dààmú. Níbo ló lọ? Àwọn ti ẹ̀rù wípé àbí nítorí wípé àwọn ò fọwọ́ kàn rí. Báwọn ṣe gba létí yẹn bóyá ó ti wà depressed. Àwọn ti ro ìrokúrò. Àwọn rò débi wípé kó má ti lọ wà depressed pé bóyá ó ti lọ parẹ́. Bóyá ó ti lọ ṣe rẹ̀ léṣe pẹ̀lú àwọn ọmọ. Àbí ó go into shock. Pẹ̀lú báwọn ṣe raise ọwọ́ àwọn àtàní. Wọ́n ní àwọn ti wá bẹ̀rẹ̀ sí ní dára wọn lẹ́bi. What have you done? What have you done? You shouldn't have done this. Orí àwọn ti fẹ́ dàrú. Wọ́n ní kó tó di wípé àwọn pe Nàìjíríà. Àwọn pe bàbá àti ìyá ẹ̀. Àwọn láwọn ò rí o. Nǹkan báyìí ló ṣẹlẹ̀ o. Ó ní àwọn ìyá ẹ̀ ń sunkún. Àwọn náà ń sunkún, bàbá ẹ̀ ń sunkún. Wọ́n ti ń bú òpó bá ti má fọwọ́ kan ọmọ àwọn ògbọ́dọ̀. You know, abiyamọ. Àwọn ṣáà ń bẹ àwọn òbí ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàdúrà kí n rí ìyàwó mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàdúrà kí n rọ́mọ mi. Wọ́n ló ti pa fóònù. Àwọn ti pe fóònù. Àwọn ti pe everybody. Wọ́n ní èèyàn kan ló wá sọ wípé ó wá pe àwọn pé má dàá rẹ láàmú. Àwọn rí lọ́jọ́ báyìí. Ó gbáṣọ, ó gbé báàgì. Ó sọ wípé òun fẹ́ lọ ṣe shopping fáwọn ọmọ ni. Ẹ rí.
ó lọ́kàn àwọn tún balẹ̀ díẹ̀ onígbà tó wá tó bí 2 weeks ni pásítọ̀ wá pè òun pé àwọn ti mọ ibi tó wà o wọ́n láwọn ní àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbo ló wà àwọn ọmọ ń kọ́ wọ́n sọ wípé àwọn ọmọ wà láyọ̀ àti àlàáfíà ìyàwó àwọn ń kọ́ wà láyọ̀ àti àlàáfíà kí ló ṣe kí ló sọ pé ó ṣe òun ibo ló lọ wọ́n ló sọ wípé ó lọ jẹ ó lọ sí shelter ẹ̀yin tẹ́ bá ń gbọ́ shelter bóyá ayé yín mo lọ sí pé shelter ló lọ ó lọ ju ọwọ́ sókè kí ló dé wọ́n ló sọ wípé ọkọ òun abuse òun sàsálà fún ẹ̀mí òun ọ̀rọ̀ yá àbí nǹkan mi bọ̀dá yẹn ní ọ̀rọ̀ ìlú òyìnbó dẹ̀ rèé ẹni bá ti lè lọ rìpọ́ọ̀tì violence bàbá níbo ló ń lọ lẹ́yìn ikú thank you sir ẹ ṣé gan ni sir ẹ ṣé gan ni sir yes refugee ọ̀dà àpá àwọn kan tún pè lásàámú lọ́hùn àwọn ń pè ní adúró àwọn kan máa ló lọ káwọ́ sókè whatever tẹ́ bá ń pè ó ṣàtìyí ẹ̀yin tí ẹ wà nínú system wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn kan pè lásàámú lọ́mọ mi kàró ìdílé thank you ó ní wọ́n wá sọ fún òun wípé àwọn ará ibẹ̀yẹn ò kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ violence àti abuse sí etí wípé tó bá ti gbọ́ bẹ́yẹn irú ọmọbìnrin bẹ́yẹn automatically ó máa gba ìwé ni wọ́n ní pásítọ̀ yẹn bá ní ó fẹ́ gbàwé ni ó fẹ́ ṣèwé ni kò kàn sọ fún yín ni ó fẹ́ fọgbọ́n gba ìwé ni wọ́n láwọn ní kí ló dé tí wọ́n wá sọ fún àwọn pé wọ́n ní pásítọ̀ yẹn ní pé ká ní wípé ó ti ṣàlàyé fún yín ni èyí tó fi ń wà dramatic tó fi ń ṣe jákujàku nínú ilé yẹn ẹ̀yin méjèèjì gan lè jọ jókòó kẹjọ dì í kó dẹ̀ gba ìwé yẹn wọ́n láwọn ní kí làwọn máa ṣe báyìí wọ́n ló sọ wípé wọ́n ní pásítọ̀ ní káwọn kó passport ọwọ́ kó sọ wípé without that passport òun ò lè gbàwé wọ́n láwọn lọ kó passport àwọn yẹn ọmọ wọn mẹ́rẹ̀ẹ̀rin prof ẹ káàbọ̀ ẹ ṣe àwọn lọ kó passport àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin àwọn lọ kó fún pastor pé kó fún you understand wọ́n láwọn ṣáà ń pè àwọn ń bẹ̀ oṣù kan oṣù méjì wọ́n lórí àwọn fẹ́ dàrú wọ́n ní orí àwọn fẹ́ dàrú báwọn ṣe ń para ilé làwọn ń para oko báwọn ṣe ń para ìlú òyìnbó làwọn ń pè pásítọ̀ ó dá àwọn fẹ́ débi tó wà wọ́n ló ó gbé fóònù sọ wípé ò lè débi tó ń wà tó bá débi tó ń wà òun máa rìpọ́ọ̀tì ẹ̀ wọ́n máa gbé ẹni wọ́n ní and ẹni bá wà nínú system wọn wípé you can't just barge in on anybody without being given approval you can't just say mo fẹ́ rí ìyàwó mi ní ọgẹ́dẹ́ I have every right to see àwọn ọmọ mi òun fi ẹ̀wọ̀n ṣeré ni prof ẹ ṣe you understand wọ́n ní so àwọn ṣáà ń bẹ̀bẹ̀ wọ́n ní ká máa rí ọjọ́ kan òru kan làwọn kan dédé rí lẹ́tà látọ̀dọ̀ bẹ́lífù pé ìyàwó àwọn ó ti serve àwọn sí court ó síkì fún divorce ṣe wá jẹ́ lágbájá pàtí ìfà ọ̀rọ̀ yìí báyìí divorce bí wò sọ̀rọ̀ ilé tó yìí ni ṣe bá ágíù ni ṣe bó tún sọ wípé o fẹ́ gbàwé ni bó ní divorce ṣe máa rí ọ nígbà táwọn máa ka nǹkan tó kọ síbẹ̀ ó sọ wípé òun ti di threat fún òun àti àwọn ọmọ kan má jẹ́ kí òun dé ibi tí àwọn ọmọ wà àti ibi tó ń wà wípé òun ní àìsàn ọpọlọ so anytime tí kinní yẹn bá ti dé sóhun lòun máa ń na òun ó lóun wò pé ṣé òun wo fíìmù ni òun lọ sáré bá àwọn pásítọ̀ ní you understand kinní kan ní ká máa rí àwọn máa dé court o nígbà táwọn dé court nígbà tí ìyàwó gbogbo nǹkan táwọn ìyàwó ń sọ ó lóun kàn wò wípé ṣé ọmọdé yìí tó ń ṣe dáadáa sóò ní Nàìjíríà àbẹ́ lómi ṣé ọmọdé yìí àbí ẹlòmíì ó ló sọ wípé ní court tó sọ wípé gbogbo ìgbà lòun máa ń abuse òun mi ìfẹ́ pé tóun máa ń fi ipá bá òun lájọṣepọ̀
pé òun máa ń fi ipá bò lájọṣepọ̀ ní gbogbo ìgbà tóun á ná tóun á ṣe tóun dẹ̀ máa ń sọ fún pé tóun bá sọ òun máa pa òun láti sọmọ kọ́rẹ́jì láti sá kúrò nínú ilé. Ó ní ó ka ọ̀rọ̀ yẹn lẹ̀ ó dàbí fíìmù. Ó nígbà tó fi máa dé kọ́ọ̀tì gan lẹ́yìn bí oṣù bíi 2 àbí 3 tán fi tọ́ṣẹ̀ sáàbò sí kọ́ọ̀tì òun ti rò òun ti gbẹ. Ó ní because oúnjẹ ò lọ òun ò lè sùn. Ọmọ gan òun wò wípé ipò wo làwọn ọmọ ń wà. Then the shock of pé ṣé lágbájá lè ṣe báyìí ṣá. Ó ní kò tiẹ̀ yé orí òun ò pé. Ó nígbà tó wá ka kíní yẹn tó ń wò báyìí. Ó ló ṣáà ń ṣe bákan bí ẹni tó jẹ́ wípé ó ti wà báwo náà ṣe máa ń sọ ó wà in shock mental health ẹ ti wà affected pẹ̀lú bóun ṣe abuse ẹ. Ó ní gbogbo drama tó ń ṣe nínú court òun kàn ń wò báyìí. Ó ní the only thing kó tóun kàn lè ṣe ni pé omi ṣàn jáde lójú òun. Ó ní wọ́n ní do you have anything to say? Ó lóun sọ wípé I have nothing to say. Pé ṣé irọ́ ló pa nínú claim ẹ̀. Ó lóun sọ wípé tó bá ti sọ pé òótọ́ ni òótọ́ náà ni. Ó ní people in court were like why? Ó ní bẹ́ẹ̀ lọ́dẹ̀ ti give the judgment. Ó ní wọ́n ti ẹ̀ sọ wípé kò má how many kilometres? Ó ní wọ́n wọ́n oye kìlómítà kan fóun kò má débi tó wà. Wọ́n dì náà ó ní access sí àwọn ọmọ. Ó sọ iye tó máa fún wọn. Ó lóun padà sílé. Ó ní àwọn pásọ̀ yìí lòun lọ ń bá tó ń lọ ṣàlàyé ọ̀rọ̀ fún. Tán ṣáà sọ wípé kò ní sùúrù. Ó ní my sister ó lára òun ò gbà mọ́. Ó lóun láti gbé ẹrù òun sọ fáwọn ibi iṣẹ́ òun pé òun fẹ́ padà sí Nàìjíríà. Ó lóun gbẹ́rù òun padà sí Nàìjíríà. Ó lóun gbẹ́rù òun padà sí Nàìjíríà. Nítorí wípé òun ò lè dúró ní ìlú Amẹ́ríkà mọ́. Orí òun ti fẹ́ yí. Ilé tó ń wọ̀ ó lóun torí bẹ́ẹ̀ lọ gba duplex òun lọ jẹ gbèsè òun gba duplex pé bóyá padà wálé bóyá káwọn ní new beginning ẹni tí ò yẹ kó ń bẹ òun bẹ ó nígbà tó ti di wípé àwọn kan sọ wípé ẹ̀gbọ́n ẹ̀ ti ń ṣe bí wèrè ẹ̀gbọ́n ẹ̀ ti ń ṣe bí wèrè ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe yóò ná màmọ́ tán ti ń béèrè pé ẹ̀gbọ́n ṣé lédi fi nǹkan sílẹ̀ sínú oúnjẹ fún ó fi nǹkan sínú oúnjẹ fún yín ni lòun wá take care easy òun láti padà sí Nàìjíríà nígbà tó ń dé Nàìjíríà with the help of families and friends. Ara òun wálẹ̀. Ó ń dùn òun náà but ó easier because òun ní family and friends ní around òun. Nígbà táwọn dẹ̀ wà okay tán, àwọn dẹ̀ pick life àwọn padà. Wọ́n ní during COVID làwọn padà wá sí Nàìjíríà. After COVID, àwọn dẹ̀ padà sí UK. Wọ́n ní America wá dàbí ibi táwọn ò lè dé nítorí táwọn bá dé Amẹ́ríkà a máa ṣe bíi pé káwọn lọ rí àwọn ọmọ wọn so àwọn lọ sí UK. Nígbà tí iṣẹ́ gidi dẹ̀ wà àwọn pick pieces live àwọn padà wọ́n ní ṣùgbọ́n àwọn send owó oúnjẹ sí táwọn bá ṣe shopping ní Amẹ́ríkà ṣèbó owó wà iṣẹ́ tó dáa làwọn rí àwọn táwọn bá ra aṣọ àwọn á gbé ránṣẹ́ sí ní Amẹ́ríkà wọ́n ní but ọjọ́ táwọn wá stop láti máa fi aṣọ ránṣẹ́ àwọn send owó sí àkáǹtì ẹ̀ nítorí pé àkáǹtì ẹ̀ wà lọ́wọ́ àwọn. Wọ́n ní ìgbà tí ọjọ́ táwọn ti wá stop láti máa ra aṣọ àti bàtà àti àwọn nǹkan mèremère ránṣẹ́ sí àwọn ọmọ wọn. Wọ́n ní ọjọ́ tí ẹni tí táwọn rán tíyàwó àwọn sọ bó ṣe gba ẹrù yẹn báyìí lọ́wọ́ ẹ̀ wọ́n lójú ẹni yẹn ló ṣe lọ trash ẹ̀. Ẹ̀yin tẹ́ bá ń gbé ní ìlú òyìnbó ẹ̀ mọ ibi tó pè ní ibi tó máa ń kó àwọn ẹrù tó ò bá fẹ́ sí. Wọ́n lójú ó dẹ̀ ṣe fídíò wọ́n lẹ́ni ẹ̀ dẹ̀ ṣe fídíò bó ṣe trash ẹ̀. Wọ́n ló sọ wípé I don't need anything from here ẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹ̀yin obìnrin ìlú òyìnbó tẹ́ ẹ máa form accent tí àwọn òyìnbó gan fúnra wọn máa find ridiculous. Tẹ́ ẹ máa twist tongue yín tẹ́ ẹ máa sọ àwọn accent táwọn òyìnbó gan máa wò yín tá máa ṣe pàdé you said what? Ní àwọn òyìnbó máa sọ accent tí mọ́dátọ́ gbogbo ayé ló mọ̀ wípé France ní accent tiwọn Asian country India Africa everybody ló ní accent èèyàn á máa form accent tó jẹ́ wípé a kàn máa ń wò yín ni kì í ṣe pé ó jẹ wá a máa ń wò yín ni pé kí ló ṣàwọn eléyìí rẹ̀ tẹ́ bá ti ń form accent ẹ̀ mọ́ wípé ara oko òṣì adékúndèrè ẹ má rò wípé ó jẹ wá o ṣe la máa fi yín rẹ̀ rí o
ẹ bá ti bẹ̀rẹ̀ yín ní ẹ bá ti sọ̀rọ̀ ẹ ṣe burúkú kékeré jọ lùṣẹ́ lójú bá a ṣe máa ń wò yìí ni mo kàn ní kí n gbẹ̀yẹ̀ fún yín ni ẹ má bínú ẹ ti pa mí lẹ́rìn. Wọ́n ní báwọn ṣe stop nìyẹn wípé kí àwọn yé fi owó ṣòfò mọ́. Wọ́n ní but Mewolaka, I'm glad to tell you when I got to the UK, I got another lady and we got married. It wasn't easy moving on, but I summoned courage as a man. I started my life again. Mo ti níyàwó tèmi. Mi wá rántí béèrè lọ́wọ́ wọn bóyá obìnrin yẹn ti bímọ fún wọn. Wọ́n ṣáà ti remarry. But àwọn ò lè ṣe káwọn máa fi owó ránṣẹ́. Wọ́n ní ṣe ló di March ọdún yìí. Ẹ̀yin èèyàn bá mi gbé Ọlọ́run tóbi, ẹ bá mi ṣe Allahu Akbar. Adéfẹ́ wá mú iná àtògùn mi kò jẹ́ wà. A kàn máa wò wọ́n sí yàrá wọn ni wèrè náà máa ń jọ lójú wa. Àwọn ọmọ ọkọ olóyìnbó bú bẹ́ẹ̀ ni. Ẹ bá mi ṣe Allahu Akbar. Takbir. Ayé yín á dáa. Ṣé rí Ọlọ́run àtijọ́ ní mọ́ fẹsẹ̀ rìn. Ṣé rí tí Ọlọ́run wa ìsìn private jet ni kíákíá ó ti dé pẹ̀lẹ́sàn. Oníṣe ló di March lọ́dún yìí. Cousin ẹ̀ tí àwọn ìkan nínú àwọn cousin ẹ̀ táwọn máa ń pè nígbà yẹn wípé bá mi gbẹ lágbájá ẹ̀yin náà dé mọ ọkùnrin tí ọkùnrin bá ń bẹ̀bẹ̀. Tẹ́ bá ti àwa yìí ti break out ọkùnrin rí. Mo break out ọkùnrin rí dáadáa. Mo mọ bí ọkùnrin ṣe máa ń bẹ̀bẹ̀ tó bá ní ìfẹ́. Á dàbí ní pé orí ẹ̀ fẹ́ dàrú. Ìwọ gan máa béèrè lọ́wọ́ ara ẹ bí ẹni wípé àbí aréyàn bá mi ṣe oògùn sí bọ̀bọ̀ ẹ̀ ni. Tó bá ti break out ọkùnrin kọ́ lọ́n ṣàforíjì fún mi. You understand? A máa bẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni wípé wèrè ni. Ìwọ gan máa wò wípé àbí wọ́n ti bá mi fún bọ̀bọ̀ ẹ̀ lóògùn jẹ. Ẹlòmíì á máa sunkún á máa kúnlẹ̀. Ó ní bóun ṣe máa ń bẹ̀bẹ̀ ńgbà yẹn nìyẹn. Ó ní lára àwọn cousins ẹ̀ tó pé òun yìí prof ẹ ṣe jàre lára àwọn cousins ẹ̀ tó pé òun yìí lára àwọn tó máa ń pè pé ẹjọ́ ẹ bá mi báyàwó mi sọ̀rọ̀ ẹjọ́ kí ló tún sọ ṣé ẹ ti pé ẹ ti bá yàn bẹ̀bẹ̀ rí mo break out èèyàn rí mo tún bá yàn bẹ̀bẹ̀ rí wípé wọ́n máa sọ fún mi pé calm down àbẹ̀ bá sọ̀rọ̀ ó yá lọ sùn lọ jẹun wọn ní bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ as a matter of fact wọ́n bá tún pé wọ́n á ní olórí burúkú ẹ̀ má tún ti pé ó ní kán bẹ́ẹ̀ má dá lóhùn àwọn tó oníkọ́ bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ wọ́n tún máa dákú ṣòro ayé ẹ ní tán máa bẹ̀ ìgbà míì gan wàá pa fóònù pé wàhálà bọ̀bọ̀ yìí ti pọ̀ jù jàre mi mo bá ṣe fẹ́ tí wàá má ẹjọ́ ẹ tún bá mi sọ fún wípé màá ṣe báyìí ẹjọ́ ẹ tún bá mi sọ fún ìyọ̀dẹ́sà ẹjọ́ ẹ tún bá mi sọ fún wípé màá ṣe báyìí ó ní ara àwọn cousins tó máa ń pè nígbà yẹn pé ẹ bá mi bẹ̀ ìyàwó tó dé level gan tọrọ òun tí ò gbé fóònù mọ́ ó ní bẹ́ẹ̀ ló bá pè wọ́n ní March ló bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀ ó níbi tó ti ń sọ̀rọ̀ ẹ̀ ló bá ní if there is anything mo ní sáà wọ́n bá dẹ̀ ti sọ sórí ìgbésí ayé wọn fún mi kì í interrupt anybody I don't ṣùgbọ́n ní àsìkò yìí mo interrupt mo ní please I need a question ẹ má sọ fún mi wípé cousin yẹn wá bá bẹ̀bẹ̀ ó ní wàláì làzim Mewolaka wọ́n wá bá bẹ̀bẹ̀ ni ó ní pé kò foríjì àṣìṣe ni ó lóun tún wá rán létí ẹ rántí nǹkan tó ń goṣù èṣù ni ṣé òun ló rán yín sí mi ni nǹkan tó ṣẹlẹ̀ ni wípé àwọn pásítọ̀ tó ń lọ sunkún bá pásítọ̀ àti ìyàwó ẹ̀ tó ń lọ fọ̀rọ̀ lọ àṣà wọn ló kọ pé kó gba ṣẹ́tà lọ. ànírógun amọ́niṣe ni o àti aṣeni bánidárò ó ní àwọn pásítọ̀ yẹn náà kọ ní ibi tó máa lọ lọ ní àwọn náà fi ibi tí ṣẹ́tà wà hàn àwọn ni wọ́n bá wá lọ́yà àwọn ni wọ́n kọ ní ohun tó máa sọ tó fi máa gbàgbé àwọn náà ń bá òun ṣe àjò lọ́dọ̀ tòun wípé tó bá ṣàti dé court má jiyàn o
má sọ wípé kíní o, ṣáà sọ wípé o guilty. Mo wá ní wait kó tó di wípé a máa blame pastor ń bí, kó tó di wípé a máa sọ nǹkan tọ́nà fi máa gbá wa lẹ́nu. Ṣé yóò fi pé ìyàwó yín ló kọ́kọ́ lọ parọ́ fún àwọn pastors? Ó ní yes. Ó ní nǹkan tó ń fi bá wọn jà ní wípé wọ́n wádìí, wọ́n ṣèwádìí dáadáa. Ká ní pé wọ́n ṣe ìwádìí ni wọ́n ní go to that extent. Ó ní òun wá gbọ́ àwọn pastor yẹn àti ìyàwó ẹ̀ dìdí pé òun wọ́n ṣàlàyé pé ìyàwó yín ló wá sọ wípé ẹ ní skánskan lórí, ẹ máa ń na òun. Àwọn dẹ̀ rò pé wà nínú abusive marriage làwọn ní káwọn help ẹ̀. Ó lóun wá béèrè wípé ǹjẹ́ yìí ti ẹ̀ pé òun jókòó kẹ́ tí ẹ̀ béèrè lọ́wọ́ pé kí ló dé tó na ìyàwó ẹ̀. Response tẹ́ ẹ bá wá gbọ́ lẹ́nu òun lẹ fi máa mọ̀ bóyá ẹ máa ràn lọ́wọ́. Ẹ ṣe wá rí òun tẹ́ ẹ̀ ń ṣojú fúrú tẹ́ ẹ̀ dẹ̀ béèrè lọ́wọ́ òun wípé kí ló dé tó na ìyàwó ẹ̀. Simple question, why are you beating your wife would have solved the problem. Ẹ bá ti pé òun àbí àwọn méjèèjì kẹ́ pé ẹ ṣe yẹn, òun tún wá ń fẹjọ́ sùn yín, ẹ pé òun ti máa kọ́kọ́ béèrè ní wípé kí ló ṣe fún. Tí ìyàwó bá wá rojọ́ ọkọ ẹ̀ fún yín, kò sí bí ẹjọ́ yẹn ṣe wà pathetic tó, ẹ béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣé kán pe ọkọ ẹ̀ kan béèrè. Tó bá ti ní kán má pe ọkọ nǹkan béèrè, ẹ fà sẹ́yìn, ẹ má dá sí. Tó bá jẹ́ ọkọ náà ló wá fi ẹjọ́ ìyàwó sùn yín, tó bá ní ìyàwó mi ṣe bá ìyàwó mi ṣe tẹ́ ẹ wá ń ṣàánú ẹ̀ tó jẹ́ wípé ó rojọ́ débi pé ẹ bá sunkún, ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ká béèrè lọ́wọ́ ìyàwó yín. Tó bá ti ní ẹ má béèrè lọ́wọ́, ẹ fà sẹ́yìn, ẹ má dá sẹ́jọ́ ẹ̀. Èyí tí mo fi gbé ilé wá sórí ètò yìí ni wípé wọ́n ti fún mi ní nọ́mbà pásítọ̀ yẹn wípé kí n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Mo ti ń pe pásítọ̀ yẹn báyìí láti bí ìjẹta, nọ́mbà wọn gbé. Àdúrà mi dẹ̀ ni wípé kí pásítọ̀, káwọn pásítọ̀ tó wà l'Amẹ́ríkà yẹn àdárúkọ yín, we have to respect people's privacy for that. Àdárúkọ yín, ṣùgbọ́n tẹ́ bá rí kíní ẹjọ́ ẹ kàn sí mi. Mo fẹ́ gbọ́ your own side of the story kí n wá sọ fún ọmọ aráyé. Ẹjọ́ tó bá ti rò fún mi, tó bá ti ní ṣé kí n béèrè lọ́wọ́ ẹ̀ àbí ìyàwó ẹ̀, tó bá ti ní rárá, mo máa ń fà sẹ́yìn ni, màá ní mi ò mọ bí mo ṣe lè dá. Ọ̀pọ̀lọpọ̀ ńgbà míì gan ẹni tó fẹjọ́ sùn mí máa jẹ̀bi lọ. Mo dẹ̀ mọ̀ pé ńgbà míì kò kí ń tẹ́ wọn lọ́rùn, bòótọ́ ọ̀rọ̀ ìzòótọ́ ọ̀rọ̀ kò sọ́gbọ́n tá a rí dá sí. Now ibi tí àwọn pásítọ̀ ti jẹ̀bi nìyẹn, tó ń dẹ̀ fi àbòsí, wọ́n fi àbòsí kùn. Ó wá ní òun wá béèrè lọ́wọ́ cousin pé kí ló dé tí cousin wá ní kó ń bẹ̀ tó tí cousin wá ń bẹ̀ òun. Ó ní number one ẹ tún ṣe Allahu Akbar, ẹ ṣe Allahu Akbar. Ó ní number one, ó ní cousin ìyá ex òun, ẹ má jẹ́ ń pè níyàwó ẹ̀, ó ní cousin ex òun. Ó sọ wípé ó ti wà stranded ní Amẹ́ríkà. Ó lóun ní ọ̀nà wo ìwé tó fẹ́ gbà tó torí bẹ́ẹ̀ parọ́ mọ́ òun, wọ́n ní kò rí gbà. Ó lóun wá ní kò rí gbà bí báwo. Ó ní ṣé mo mọ̀ wípé òyìnbó gọ̀. Ó ní òyìnbó gọ̀. Ṣé mo mọ̀ wípé ó claim wípé wọ́n fi ipá bá òun lájọṣepọ̀. Ó ní wọ́n rape òun ní gbogbo ìgbà. Ó ní wọ́n ní kó tender gbogbo àwọn evidence ìgbà tí wọ́n fi ipá mú tó fi bá lájọṣepọ̀. Hospital wo ló lọ? Kí ni doctor's report? Hospital wo ló lọ? Kí ni doctor's report? Àwọn wo ni witness? Kí ni sign abuse tó wà lára ẹ̀? Kò sí. Dẹ̀ wọ́n fi bá bẹ́ẹ̀ lò pọ̀. Káàtẹ̀ ní Nàìjíríà ó claim wípé kò sí òfin ló fi tẹ̀lé wá sí ìlú òyìnbó. Ìlú òyìnbó ọ̀hún náà tútù wá fi bẹ́ẹ̀ lò pọ̀ tó tútù wá bí ọmọ kẹrin. Ẹ̀yin tẹ́ bá wà nínú system
nǹkan tí mò ń sọ yìí á ti yé yín ẹ mọ̀ wípé àwọn pípù yìí ò lè déédéé máa claim nǹkan kan wá ṣe ìwádìí fínífíní wọn ń ṣọ̀dẹ̀. You must have evidence to back up your claim. Ó ní ibẹ̀ náà ti sọ wípé ìyẹn kò ń ṣe victim of abuse kò ń ṣe victim of rape kò dẹ̀ sí sign of abuse lára àwọn ọmọ nínú ọ̀rọ̀ àwọn ọmọ kò sí sign wípé bàbá wọn toxic àbí bàbá wọn ò dáa kò sí sign wípé àwọn ọmọ gan ò fẹ́ràn bàbá wọn because ó ní òun close mọ́ àwọn ọmọ òun dẹ̀ fẹ́ràn àwọn ọmọ mo fẹ́ kí ẹ̀yin ọkùnrin kẹ́ fi eléyìí ṣàríkọ́gbọ́n ọmọdé ò mọ̀rọ̀ pa ìwà tó bá wù sọmọdé kò sí bí wọ́n ṣe kọ́ ọmọdé kó parọ́ tó tí ẹni tó bá ní làákàyè bá fi ọ̀rọ̀ wá ọmọdé lẹ́nu wò á fa òtítọ́ ọbẹ̀ yọ á fa ọgbọ́n tó wà ń bẹ̀ yọ òyìnbó dẹ̀ mọ bó ṣe ń béèrè question lọ́wọ́ ọmọdé. Ó ní èkejì tó o bá lọ sọ wípé o lọ sí shelter nítorí abuse àbí nǹkan kan àbí wọ́n á fún ẹ nílé lóòótọ́ ó ní ṣùgbọ́n ilé yẹn ọdún kan ni wọ́n á bẹ sanwó ọdún kan lẹ́yìn ọdún kan wọ́n á fún ẹ ní notice wípé kó lọ wálé o ṣó mọ̀ wípé ò ń ṣiṣẹ́ àwọn fún ẹ nílé yẹn for you to be able to get yourself right ni o. Okay, Awotile Nelly, that's a good advice. I will advise you to send text message to the pastor and the reason why he needs to call back or respond to your call. If he fails to do that, it means he's being guilty with conscience. Thank you, sir. I'll follow your advice. Dixie, no, Franca. Yes, temporary housing. I say temporary housing. No, after a year, one ní kó lọ wálé, ó ṣá, you understand? Kò níwèé, ọmọ mẹ́rin, àní dààmú. Ó dẹ̀ ti debunk claim ẹ̀ wípé wọ́n abuse òun. Ẹ má bínú. Ẹ wá bọ́ tó dùn mí jù nínú ọ̀rọ̀ yìí. Ká ní pé bí ò ṣe níwèé yẹn. Ó wá dúró lórí ẹsẹ̀ wípé this is not the end of my life. I will get it right. Ẹ̀yin ọmọ Àjọkẹ́ Gold, Adéjọkẹ́ Gold, ẹ ṣé. Ẹ̀yin ọmọ ẹ má worry. I máa get it right. Òyìnbó ṣe tí wọ́n ní. Wọ́n ṣe tọ́lọ́run. Ìbá má dá o. Ó bá tún gbé fóònù aláìní tìjú. Ó wá rí wípé kàkí no be leather. Ó ti wá lọ wà stranded. Ó wá fẹ́ padà sọ́dọ̀ ẹni tó sọ wípé ó abuse òun. Ó fẹ́ padà sọ́dọ̀ ẹni tó gbé aṣọ ránṣẹ́ sí ọmọ Alájà Fadira ẹ káàbọ̀ princess ẹ káàbọ̀. Ó wá fẹ́ padà sọ́dọ̀ ẹni tó sọ wípé ó abuse òun. Ó wá fẹ́ padà sọ́dọ̀ ẹni tó sọ wípé ó abuse òun. Ó fẹ́ padà sọ́dọ̀ ẹni tó kó aṣọ ránṣẹ́ sí tó lọ trash yẹ tó lówó ní èdè ẹ mọ̀ bí bẹ̀rẹ̀ divorce ṣe máa ń rí nìyẹn àwa náà ṣe rí. The first 2 years of divorce wàá rò wípé ó ti arrive wàá rò wípé ó jẹ́ nǹkan kan wọ́n á máa tàn ẹ́ ìwọ náà máa tàn rẹ wọ́n á rọ̀ṣì ẹ wọ́n á kó ẹjẹ bí indomie bí noodles ń ta. Àwọn tí ò pè é rí láti bí ọdún mẹ́rin wá dìde wọ́n láwọn fẹ́ ràn ẹ́ lọ́wọ́. Ṣé rí bí temporary housing yẹn ṣe rí bẹ́ẹ̀ náà ni temporary help ṣe wà after divorce. Gbogbo owó tó send sínú account yẹn. Gbogbo bó ṣe ń pé bẹ́ẹ̀ jọ tó ń bẹ́ẹ̀ kẹ́dùn tó ń sọ wípé you have done the right thing. Gbogbo bó ṣe ń fowó ránṣẹ́ sí ẹ tó ń fún ẹ ní gift. Gbogbo bó ṣe ń toast ẹ temporary empathy náà náà pé. Alájà Falila thank you ẹ ṣe jàre ẹ ti back prof mi compete I love you. Alájà Falila ẹ ṣe wọ́n ti. You understand? Gbogbo nǹkan bá ṣe fún ẹ after divorce. Báwọn ẹgbẹ́ ẹ fowó ránṣẹ́ sí ẹ gan ni temporary owó ni temporary transfer ni. Ẹni bá ń bẹ́ẹ̀ sanwó school ọmọ ẹ
temporary ìtọ́jú ọmọ ni. Ẹni bá ọ̀rẹ́ tó o bá nígbà yẹn temporary ni. Party tó o bá lọ gbà yẹn temporary ni. Ìdí ni wípé after 2 years n tó ń bi ni á bi ni àwọn èèyàn á move on. Tó bá jẹ́ after 2 years tó bá wá ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé ẹ mo ní ìdí ẹ̀pù wá ní kí ló ṣe é. Ó ti yẹ kó get over it now. Wá ní wá máa sọ wípé ṣèbí lágbájá single mother náà ni òun náà dẹ̀ ń tọ́jú ara ẹ̀ ó ń tọ́jú ọmọ ẹ̀. Wọ́n á sọ fún ẹ pé àwọn ní bùkátà. Life after divorce after 2 years for 2 years máa ń dùn. In fact tó bá ti rí comment àwọn tó ṣẹ̀ṣẹ̀ divorce wàá dá wọn mọ̀. Wàá máa gbọ́ marriage is not an achievement. There are so many single mothers there that are happy and they are doing well for themselves. There are kìnìkan. Wọ́n ṣe mọ̀ wípé wọ́n ti mọ ìwà lóúnjẹ àṣẹsùn. Wọ́n ṣe bẹ̀rẹ̀ ni. Wọ́n ṣe divorce ni. So ohun tó gbójúlé lásìkò yẹn ló fi lọ trash. Yes, mo máa allow calling. Ló fi lọ trash. Wọ́n wá ní kí bọ́bà kó jẹ èbùrẹ́. Ṣé mọ̀ wípé èbùrẹ́ dàbí ṣàwámà àti Indomie. Ẹ máa pè wọlé. Ẹ máa sọ nǹkan tẹ́ ẹ feel. Ṣé kọ́kọ́ yẹn dáríjì ni? Ṣé kọ́kọ́ yẹn jẹ èbùrẹ́? Ṣé mọ̀ pé èbùrẹ́ ti dàbí ó ti jẹ́ ṣàwámà àti burger àti chicken àti noodles. Ṣé kọ́kọ́ jẹ èbùrẹ́ ni? Ṣé kọ́kọ́ fún ní second chance ni? Àbí kó máa bá yí? Ṣé kọ́kọ́ ro tọmọ ni? Ṣùgbọ́n ẹ má gbàgbé o, ọkọ ti níyàwó o. Ṣé kó padà sínú ilé? Ṣé kó wá ṣe ìyàwó ni àbí kó wá ṣe ìyálé? When the diaspora suffer from as not eater. Yes, my heart goes to the children too. You understand? Ṣé kó padà wá ṣe ìyálé ni àbí kó padà wá ṣe ìyàwó? Ìyàwó tí wọ́n fẹ́, tí wọ́n sọ wípé ó ti lọ. You understand? Ẹ̀yin èèyàn bá mi kọ nọ́mbà mi sórí òpó. Ìyàwó tí wọ́n fẹ́, tí wọ́n sọ wípé àyálé ẹ ti lọ o kò fẹ́ mi mọ́. Ṣé kán wá tún wá sọ fún wípé o ti ní ìyàwó? Ṣé ìyàwó ni ẹni yẹn máa pè ní àbí ìyálé? I don't get it. Oh, okay. I don't get it. Ẹ jọ̀ọ́, ẹ bá wa dá sí. Mo ewu tó wà nínú wípé kóbìnrin ti lọ kó padà wá. Number 1. Ewu àkọ́kọ́ tó wà nínú kóbìnrin ti lọ kó tún wá lóun fẹ́ padà ní wípé àsìkò tó ń lọ yẹn nígbà tó hùwà ọ̀dájú tí wọ́n ń bẹ̀ tó ń lọ yẹn tó bá jẹ́ wípé ibi tó lọ nígbà yẹn tó bá sán tí ọkàn ẹ̀ bá balẹ̀ ń bẹ̀ tó bá rí ìdùnnú àti ayọ̀ níbi tó dájú ọmọ ọkùnrin yẹn tó lọ ǹjẹ́ á padà? Ǹjẹ́ á ronúpìwàdà? Rárá. Pálí tó torí bẹ́ẹ̀ parọ́ mọ́ ọmọkùnrin yìí tó bá jẹ́ nǹkan tó máa rán ọmọkùnrin yìí lẹ́wọ̀n náà ni àìmọye wọn tíyàwó wọn ti máa parọ́ mọ́ tó dẹ̀ máa ṣẹ̀wọ̀n. Pálí tó torí bẹ́ẹ̀ parọ́ mọ́ ẹlẹ́dàá ọmọkùnrin yìí ká ní wípé ó ti rí pálí yìí gbà. Ǹjẹ́ ó máa ronúpìwàdà? Ǹjẹ́ ó máa padà? Rárá. Tí ìbá ṣe wípé ọmọkùnrin yìí ní iṣẹ́ tó dáa lọ́wọ́ tó bá jẹ́ àwọn tó ṣẹ̀ṣẹ̀ lọ struggle ní ìlú òyìnbó tí ọmọbìnrin sì lọ dá gbogbo ọ̀nà ẹ̀rú tó le tó gba ọmọ, ǹjẹ́ ọmọkùnrin aráyè padà wá sí Nàìjíríà láti wá tú èrò ara ẹ̀ pa, láti wá jókòó sáàrin fámílì kórí ẹ̀ má bàa dàrú? Ǹjẹ́ ó ṣeé ṣe? Rárá. Ká wá ní wípé ìlú òyìnbó lọmọkùnrin náà wà tí ò tí ì níwèé tí ì ṣe wípé iṣẹ́ ló ń gbé káàkiri tó ti wá lọ ya wèrè tó ti wọ depression tó ti ń forí kọ́ tó ń sùn káàkiri títí ẹ̀ ti bàjẹ́. Ṣé ọmọbìnrin yìí máa lóun fẹ́ padà? Rárá. Kí ni ìdí tó fi fẹ́ padà? Ṣé nítorí pé sọ́rì ni? Rárá. Nítorí wípé plan ni ẹ̀, èròǹgbà ẹ̀ tó fi lọ ó fail, ó wá soft landing. The number to call in is 08038689615. Hello. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ìyá dáadáa, àyàwá. Sáà. Bínú sí mi báyìí. Rárá o. Ọ̀rẹ́jẹ̀ fún yín. Yes. Hello. Mi tẹ wá mẹ́ni tó pè gan báyìí. Do you understand? Ó wá soft landing.
ṣé tọmọkùnrin yìí bá tún dáríjì ṣé ọmọkùnrin yìí á tún ní kó máa bọ̀ ní UK ni. Hello. Hello, salaam alaikum. Alájà máa wà lákàn. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Yes, àwọn àdọ̀rà lè pàdé wọn rà. Yes, sir. Mo fẹ́ kẹ́ bá mi kọrin kan lórí program yẹn. Yes, sir. Mo kọ́ òdìmọ̀wé ẹgbẹ́ ti. Yes, sir. Ìyẹn ń gbọ́ mi. Mo ń gbọ́ yín dáadáa, sir. Orin yẹn lọ báyìí pé kò kọ́lé fóbìnrin kò lè tó wọn, kò ralẹ̀ fóbìnrin kò lè tó wọn. Kí ló ṣe fún mi ní ó padà kẹ́yìn o? Ọmọ bíbí ìṣáàlè rí wọn. Kò jù bẹ́ẹ̀ lọ wákàtí. Wọ́n ní mo kọ́lé mọ́bìnrin kò lè tó wọn, mo ralẹ̀ mọ́bìnrin kò lè tó wọn. Kí ló ṣe fún mi ní ó gbẹ̀yìn rẹ̀? Ó padà kẹ́yìn o. Ọmọ bíbí ìṣáàlè Lè rè wọn, a ní tí ì bá ṣe tọmọ mi. Kì í ṣe gbogbo ọmọ sà, àbí kì í ṣe gbogbo obìnrin sà o. Kì í ṣe gbogbo obìnrin sà. Just like you are looking to my family. Alive. Ǹjẹ́ o kàn síbẹ̀ ni pé àwọn ò travel lọ ìlú òyìnbó? She has not started begging. Mo dẹ̀ gbàgbà pé kọ́mọkùnrin yẹn kó má gbà padà o. Ó padà sí díẹ̀. Ẹni tó bá ti lọ́jọ́ máa lọ. Ó máa tọ́jú àwọn ọmọ ẹ̀. Ṣùgbọ́n náà rọ̀ bíkà. Lábìlẹ̀ iṣẹ́ tí a máa yà sí fún Àsàlámù. Bàbá àwọn kan tún sọ̀rọ̀. Àwọn kan tún sọ̀rọ̀. Gbogbo obìnrin kọ́ o, àwọn kan tẹ́ bá ṣe dáadáa fún wa. Ní fobi sùn yìí o. Ìyọ̀dọ̀ sá, ẹ má gbàgbé ẹni jì sí kòtò lètò. Ètò ni ẹni jì sí kòtò. Ọ̀rọ̀ tí mò ń sọ lọ. Ṣé nígbà tó bá wá padà dé, torí soft landing ló ń wá? Ṣé wá ní kó máa bọ̀ ní UK ni? Then ọmọ tí wọ́n wá fẹ́, ìyàwó tí wọ́n wá fẹ́, Charles Adéyẹmọ, ẹ láìkì rẹ̀ kó àbòsí. Ẹ láìkì rẹ̀ Ọlọ́run dáríjì. Ṣé ọmọ tí wọ́n wá fẹ́ nísìn? Ṣé wọ́n wàá péjókòó wípé mọ́ ọbọ̀ ìyálé rẹ̀ ti dé? I don't get it. Ṣé wọ́n ní ìyálé rẹ̀ ti dé o? Kọ́ ọ fara mọ́ kó o respect ìyálé rẹ̀. Ṣé wọ́n ọmọ sọ fún ìyẹn náà wípé kó respect ìyálé rẹ̀ ni? Lẹ́ni tí ò bá ń lé. Ẹ já mi lóhùn. Wọ́n ní kó o tẹríba fún ìyálé rẹ̀ ni o. Àbí wọ́n wá sọ wípé ẹni tó bá ń lé ti gba ipò ìyálé ìwọ wá ní ìyàwó kó o respect. Ṣé kó wá da omi àlàáfíà inú ilé rú ni? Nítorí wípé bí ìgbà tí ọkùnrin bá mọ̀ọ́mọ̀ fi Second World War tó invite rẹ̀ sínú ilé ara rẹ̀ ni. Then kí wá tún ní assurance wípé ńgbà tó bá rí ìwé tó fẹ́ gbà kò ní padà ṣe ohun tó ṣe yẹn mọ́. Ìbéèrè rẹ o. Gbogbo ẹ̀yin I am going. Mo ń lọ. Gbogbo ẹ̀yin tán pọ́nlé. Mo fẹ́ lọ. Mo máa kẹ́rù mi, mo máa fi lé ẹ lẹ́ni rò dáadáa. Ní o mọ́ lọ. Tí ẹ kọ́ lákọ̀ọ́kọ́. Kan tó bí ẹ làwọn èèyàn ti ń kọ́kọ́ nílẹ̀ yìí. Nígbà tá a bá tún fayé sílẹ̀ tí gbogbo wa bá lọ, àwọn generation tó ń bọ̀ wọ́n á tún kọ́kọ́. Ayé la fi sílẹ̀ sí. Wọ́n ò ní torí wípé o lọ kí ayé dàrú káyé parẹ́. Irọ́ ló ń jẹ́ tí mo bá kọ̀ ìyàwó mi ayé á parẹ́. Ìyà jẹ́. Irọ́ ló ń jẹ́ mo fẹ́ kọ ọkọ mi tí mo bá kọ òun gan gbà. A mọ̀ wípé omi tán lẹ́yìn ẹja ru. Wọ́n rí ẹ náà ń pè èèyàn tán bá rí ẹ. Wọ́n rí ẹ náà ń pè ẹ. Tán bá rí ẹ mọ́ wá pẹ̀lú míì. Àwọn tá a fẹ́ràn ti kú nílẹ̀ yìí àtẹ̀lé wọn. Kọ́mọ́ṣẹ́ ẹ̀lẹ́ni sọ wípé òun ó lọ. You understand what I'm saying? So, kó o tó máa halẹ̀ ò ń lọ. Tí wọ́n bá bẹ̀ ẹ́, mo fi Ọlọ́run bẹ̀ ẹ́, ìbáàjẹ́ obìnrin ni mò ń bá sọ̀rọ̀, ìbáàjẹ́ ọkùnrin, bẹ̀ ara ẹ. Don't leave a sure thing for possible thing. That is what most of us do. Àti rí nǹkan tó sure, kíní yìí ẹrù mi ni, kíní yìí èmi ni mo ní. Ó wá fẹ́ kúrò ńbẹ̀, ó fẹ́ lọ bá nǹkan tó possible kó jẹ́ ìwọ ló ní. Ṣé àmọ̀ yàtọ̀ tó wà ńbẹ̀ ó dẹ̀ possible tó bá kúrò ńbẹ̀ kó jẹ́ ìwọ ló ní kíní yìí o. Àti tó jókòó tì tó jẹ́ ti ẹni. Tó bá lọ tán, ṣó ò ní fìtìjú padà.
bọ́pọ̀lọpọ̀ yín ṣe máa ń ṣe nìyẹn. Nígbà tẹ́ ẹ bá lọ tán bá wá fẹ́ lò míì tán fi rọ́pò yín láti inú ilé ibi tẹ́ ẹ ti lọ lọ́hùn, ẹ tún jókòó síta, ẹ máa ṣe ìyálé. Ẹ tún máa wádìí wípé kí ló ń ṣẹlẹ̀ sí lọ́kọláya, ẹ̀yin lẹ́lẹ́ ń lọ, ẹnìyẹn ò bá yín lé o. Ẹ wá máa fi ara yín kàn bí ẹ kò tiẹ̀ fine tó mi. Wọ́n ló ti fẹ́ yàwó, wọ́n ní lady tó fẹ́ yẹn, wọ́n ní kò fine tó mi. Ó fine tó ẹ, kò fine tó ẹ, òun ló gba ipò ẹ. Ntẹ́ mọ̀ nìyẹn. Ó fine tó ẹ, kò fine tó ẹ, òun ló ń jayé tó yẹ kó o máa jẹ lọ́wọ́lọ́wọ́. Ó fine tó ẹ, kò fine tó ẹ, òun ló gbé nínú ìyàrá tí wọ́n ń sùn tẹ́lẹ̀ tó ti ń nasẹ̀. Tó o bá dẹ̀ dé, kò ní jáde nínú yàrá fún ẹ. Kò yí ẹ. Kódà wàá kanlẹ̀kùn inú ilé ẹ̀ kó o tó wọlé. Ilé ẹ̀ ó ti wá padà di ilé ẹ̀. Ọkọ ẹ̀ ó ti wá padà di ọkọ ẹ̀. Ó máa rí ìfọ́ọ̀mù ẹ̀ wípé òun bọ̀ tó bá gbà ló fi máa wọlé. So àní pé kó o má lọ. Ṣùgbọ́n kó o tó lọ rò ó ṣó láyà ẹ̀. Ṣẹ́mi ẹ̀ gbé. Ṣó ò ní fìtìjú padà. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú yín, most especially those women in diaspora, selfish reason lẹ fi ń kọ́kọ́. Tẹ́ ẹ bá ti wò rárá wípé ó máa pay mi tí bá fi bọ̀bọ̀ ilẹ̀. Tẹ́ ẹ bá ti wò rárá pé financially ó máa pay mi. In terms of freedom ó máa pay mi. In terms of pé kíní kò máa pay mi. Ẹ ní wẹ̀yìn mọ́, ẹ ti ṣetán. Ìgbà tó bá jájó yín lọ́wọ́ lẹ máa bẹ̀bẹ̀. Rò dáadáa ìyá mi. Bó ṣe wà ní líìkì náà ló wà ní gbangba. Ṣé rí láti Nàìjíríà títí dé ìlú òyìnbó ọkùnrin ò yàtọ̀. Ọkọ mi Àdìsá, ọkọ mi Èjìká, tó bá yàtọ̀ sí ọkọ ẹ díẹ̀ ló fi yàtọ̀. Mẹ́wàá jà tán ra wa. Olówó orí mi ọkọ mi Àdìsá o, olówó orí mi ọkọ mi Èjìká o. Tó bá yàtọ̀ sí ti ọkọ ẹ tí wọ́n sọ wípé ẹranko ni kì í ṣe èèyàn gidi. Bóyá 1 àbí 2 náà máa yọ kúrò nínú 100. Ibi tí ọkọ tèmi tí mo wá pọ́nlé tó dá sí. Ọkọ tiẹ̀ tó weak síbẹ̀. Ó wá lè ní ohun tọ́kọ tèmi ò ní. Bí ilé ayé ṣe rí nìyẹn. Ó lè bá mi gbélé ọ̀sẹ̀ kan. Kò wá rí weakness ọkọ tèmi tí mò ń pọ́nlé. Kí wọ́n gan wá sọ pé ṣé nǹkan tó ń pọ́n fún mi rè, ọkọ tèmi sì bẹ́tà ilé yìí. Wàláì. Kálukú ni abiti ẹ lára. Mi tí rí ẹni tí Ọlọ́run dá tí ò ní àbùkù kan lára. Gbogbo wa la bùkù síbì kan. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, mo bùkù síbì kan. Mo dẹ̀ ti identify ibi tí mo bùkù sí. Despite the fact pé mò ń ṣiṣẹ́ lé lórí, síbẹ̀ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ibi tí mo bùkù sí yẹn sì máa ń gbé mi ṣubú. Hello? Hello? Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Wọ́n mi wa kò ní rẹ̀ yín. Ẹ sáà ń fún wa tuntun sí ẹ ti fẹ́ máa yá sọ́dọ̀ àwọn ọkùnrin náà báyìí. Ọ̀la ẹni pressure ẹni fẹ́ pọ̀ wà mọ́ mo rí pé strong we stand the pressure. Thank you, sir. Thank you, sir. Orí live show. Thank you, sir. Orí live show lẹ́wà, sir. Orí live show lẹ́wà, sir. Lẹ́wà. Bẹ́ẹ̀ sir. Orí live lẹ́wà. Ọ̀dà ṣe kí wọ́n fi sí bọ́ọ̀ ní as usual. Kí n try lónìí. Okay, ṣé ẹ̀yin lẹ sanwó session? Okay. Ẹ̀yin lẹ pè mí lọ́jọ́ yẹn. Ẹ má worry, a sọ̀rọ̀ lẹ́yìn ètò. A sọ̀rọ̀ lẹ́yìn ètò. All right, no problem. Mo bá jẹ́ mọ́ mi o. A ti fẹ́ round up. Ẹ ṣáà ní sùúrù. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ, ibi tí mo ti ń pọ́n ọkọ mi lé, ó lè bá mi gbé kó ló lè fẹ́rù ọkọ ilé. Kò sọ wípé ohun tó lè gbà. Àbí ohun tẹ́mi ò lè gbà, àbí ohun tí wọ́n ò lè gbà lèmi ń gbà. Bó ṣe wà nìyẹn. Mo dẹ̀ lè bá ẹ gbé kí n tún máa claim fún ẹ wípé ọkọ tèmi dáa ju tiẹ̀ lọ. Oníkálukú ló níbi tó dáa sí. Oníkálukú ló níbi tó weak sí. Ìyàwó tó ń sọ wípé kò dáa rárá tó lẹ́ranko ni.
tó bá bọ́ sọ́wọ́ ọkùnrin mi ó lè jẹ́ áńgẹ́lì. Ìyàwó tó ní kò dáa rárá, tó ní kò fi ẹ́ lọ́kàn balẹ̀, ó lè jẹ́ ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀ fún ọkùnrin mi. Kálu gbogbo wa ni alábùkù, gbogbo alábù tó ṣẹ́kù, kò sẹ́ni tó bù tán. Tó bá ń bẹ sọ, ẹ̀yin tẹ́ wà ní diaspora, mo máa ń sọ̀rọ̀ kan, dáa jù wá lọ, kàn fẹ́ gbà ni. Ìlú ibi tẹ́ wà ló kó sí yín lórí. Á dẹ̀ better kẹ́ calm down. Gbogbo ohun tẹ́ lè gbà ní ìlú òyìnbó làwa ń faradà ń bí tó fi dàbí ẹni wípé ń wò wá bí ẹni wípé slave ni wá. We are not slave. Àwa gan mọ̀ pọ́kùnrin láṣejù. A mọ̀ wípé ọkùnrin ní lọ́wọ́. Ṣùgbọ́n ohun táwa fi dàbí ẹni wípé ń wò wá bí ipá àgbọ̀n ni wípé torí nǹkan àti àwọn nǹkan làwa ń rò pọ̀. You understand? Torí nǹkan àti àwọn nǹkan kan làwa ń rò pọ̀ tá a fi ń ní sùúrù. Tó bá jẹ́ Nàìjíríà lẹ́wà, ṣe máa pọ̀ ọlọ́pàá fọ́kọ yín ni. Ẹ dúró, ẹ jẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀. Tẹ́ ẹ bá wà ní Nàìjíríà àbí tó bá jẹ́ ìlú ibi tẹ́ ẹ wà, kò sí owó kan àbí benefit kan fún single mother. Àbí wípé wọ́n máa lé obìnrin ló nílé. Tó bá jẹ́ wípé ọkùnrin ló máa ní kẹ́rù ẹ̀ kó bọ́ síta tó máa tilẹ̀kùn látẹ̀yìn, ṣé ẹ máa pe ọlọ́pàá fún ọkọ yín ni? Rárá. Rárá. Ẹ má wá jẹ́ ká máa ṣe agbára yẹn lò. Ẹ má jẹ́ ká máa ṣe agbára yẹn lò. Ẹ má jẹ́ ká máa bínú àbínú jù. Ẹ má jẹ́ ká máa ṣe nǹkan tí ó máa bu wá lọ́wọ́. Ṣé kí n dáre kọ̀ pa yín? Ọkọ mi pe àkíyèsí mi sí nǹkan kan. Mo dẹ̀ wá wò pé òótọ́ mà ni. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ní àárọ̀ kùtùkùtù ayé mi, tó bá jẹ́ ìlú òyìnbó ni wọ́n fẹ́ mi sí, ṣé mọ̀ wípé ó possible kémi náà ti misbehave? No, àsìkò tó ọ̀rọ̀ díẹ̀ jẹ́ abára wa sọ. Èmi tí mo misbehave ní Nàìjíríà, tí mo fi arrogance àti mi ò ní gbà, no man can cheat me, tí mo fi kúrò nílé ọkọ. Mélòó ìlú òyìnbó tó bá jẹ́ ibẹ̀ náà bí mi sí. Ṣé rò wípé ó kò possible kémi náà ti ṣe nǹkan tí mò ń sọ yìí? Tó bá ṣe ẹ̀fẹ́ mi ń sìn, nítorí wípé mo ti learn in a hard way, ó ṣeé ṣe kí n má ṣe mọ́. Ó ṣeé ṣe kí n ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rù àtúbọ̀tán nítorí wípé ó ti yé mi. You don't get it? Ìdí nìyí tí mo fi ń seize opportunity. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tọ́ ipasẹ̀ àwọn tó ti ṣubú, ẹ má tọ́. I am not condemning you. I don't kí ni mo fẹ́ fi hatred yín ṣe? Any of my charity ẹ̀yin lẹ support ẹ jù. Any of up till now, àwọn obìnrin yín ló dáwọ́ ọmọ aláìníyá àti ọmọ aláìní bàbá jù. Àwọn ọmọ obìnrin, ṣé fẹ́ gbọ́, àwọn obìnrin tó wà ní diaspora no support charity mi jù. 80% of my charity, àwọn ìyá alálùbáríkà tó wà nílùú òyìnbó ni. So why should I hate you? Ṣùgbọ́n tí a bá rí èèyàn sọ fún wa wípé kò tòrè, ẹ má jà jìn síbẹ̀, ẹ má jà mú ẹni yẹn lọ́tà. Ẹlòmíà ní bó ṣe máa ń sọ ni, ó ti máa ń sọ jù, ó ti máa ń sọ bí pé tú no, mo mọ̀ jù ẹ lọ. Torí pé mo ti ṣubú, mo mẹ́rù tú dì. Má bínú, má envy mi, má bá mi jà lórí ìrírí tí mo ní, tí wo ò ní, tí mi ìdẹ̀ gbàdúrà kó ní, àbó gbàdúrà kó nírú ìrírí tí mo rí ni.